Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ́ bí a ṣe gbọ́ o. Wọ́n ní àǹtí wa, wọ́n ní ṣe ni wọ́n storm palace kábíyèsí o. Àǹtí wa wọ́n ní wọ́n lọ síbi conference ibi tí wọ́n ní wọn ò gbọdọ̀ kọjá. Wọ́n níbẹ̀ ni wọ́n lọ. Wọ́n náà lọ dúró de àwọn yèyé mẹ́ta àwọn sísítà kábíyèsí. Wọ́n lọ dúró de wọn ńbẹ̀. Wọ́n ní so ìgbà tí àwọn sísítà kábíyèsí jáde allegedly bá ṣe gbọ́ o. Wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí àwọn sísítà kábíyèsí nìyẹn wípé alábòsí ni wọ́n. Wípé pẹ̀lú gbogbo nǹkan tí àwọn ti ṣe fún àwọn sísítà kábíyèsí. Ṣó yẹ kí àwọn sísítà kábíyèsí betray àwọn bí wọ́n ṣe betray òun yìí? Wípé nǹkan tí àwọn sísítà kábíyèsí ṣe ò dáa. Wípé ní ìsìn wọn wá ń sáré kiri fún Queen Naomi bí Queen Naomi ṣe máa padà wá sínú palace. Wípé ṣe báwọn náà ni wọ́n support òun tó fi fẹ́ kábíyèsí. Ṣe báwọn ló ní kó ń fẹ́ kábíyèsí. Ó ṣe wá jẹ́ ìsìn ni wọ́n wá ń takò òun tí wọ́n fẹ́ kí relationship òun àti kábíyèsí wọ̀. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ allegedly nìyẹn o. La mú wá fún yín. Wọ́n ní nǹkan tí inú fi bí àǹtí wa ní pé ìgbà tí àǹtí wa máa fẹ́ kábíyèsí. Àwọn yèyé mẹ́ta àwọn ni wọ́n support àǹtí wa pé ọjọ́ tí àǹtí wa gan máa wọnú palace. Àwọn ni wọ́n sọ ìgbà àti àkókò tí wọ́n fẹ́ kí àǹtí wa kan wá kí wọ́n wá láti wá sáré ṣe engagement kó tó di pé Queen Naomi ń padà wá. Ṣé ẹ mọ̀ pé ìgbà yẹn kábíyèsí ti ń palẹ̀ mọ́ láti mú Queen Naomi wá. Wọ́n ní àwọn yèyé mẹ́ta ló sáré pé àǹtí wa lórí fóònù. Wọ́n ní ọjọ́ yẹn gan wọ́n ní Èkó ni kábíyèsí wà wọ́n sí palace. Wọ́n ní wọ́n pe kábíyèsí ní pé àǹtí wa máa wá lálẹ́ ọjọ́ yẹn o. Àwọn family wọn máa mú wọn wá sínú palace o. Wọ́n ní bí kábíyèsí ṣe sá wá sí inú palace nìyẹn yẹn bí a ṣe gbọ́ allegedly nìyẹn o. Wọ́n ní sùn àǹtí wa wọ́n ló ń bínú gan seriously sáwọn yèyé mẹ́ta. Ipò lẹ́yìn alábòsí ni àwọn yèyé mẹ́ta. Báwo ni àwọn yèyé mẹ́ta ṣe máa support Queen Naomi láti return sínú palace kábíyèsí pẹ̀lú gbogbo nǹkan táwọn ti jọ share, pẹ̀lú gbogbo nǹkan táwọn ti jọ ṣe, pẹ̀lú gbogbo friendship àwọn. Ipe betrayer ni àwọn yèyé mẹ́ta. Ipe kò ń ṣe àwọn ló yẹ kán ṣerú nǹkan báyìí fún òun. Allegedly bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin ará lé ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́pọ̀ òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tí wọ́n ní àǹtí wa ó lọ dènà de àwọn yèyé mẹ́ta. Ó pariwo lé wọn lórí, ó sọ̀rọ̀ sí wọn wípé alátẹnujẹ ni wọ́n. Wípé allegedly bá ṣe gbọ́ ni o. Torí mi ò tó láti pe àwọn yèyé mẹ́ta látẹnujẹ ṣùgbọ́n nǹkan tá a gbọ́ lórí social media la wá torchlight sí. Ẹ̀yin èèyàn lé a wá sí orí channel láti insult anybody àbí bú èèyàn kankan nítorí pé kò sí ẹni tó ṣẹ̀ wá. Ṣùgbọ́n gbogbo nǹkan tá a bá gbọ́ àwa máa mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ní kò sí ọ̀rọ̀ tí àǹtí wa kò sọ sí àwọn yèyé mẹ́ta tán. Wípé ó ní kí ló dé pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe fún wọn, pẹ̀lú gbogbo owó tí wọ́n gbà lọ́wọ́ òun. Ṣé mọ̀ pé there was a time tá a gbọ́ pé ó fún yèyé mẹ́ta àgbà ó fún wọn lówó láti open fashion shop.
nǹkan tá a gbọ́ nìyẹn. Ó dàbí ẹni pé wọ́n ní 10 million or something ló fi support wọn. Wọ́n ní kò sí ẹni tí àǹtí wa ru ẹjọ́ yẹn fún. Wọ́n ló ní gbogbo owó òun ló ń ti ná fún wọn palace tán. Ṣé mọ̀ pé nígbà tí wọ́n kọ́kọ́ dé palace wọ́n ṣe bí ẹni tó gbé dání ni. So gbogbo nǹkan náà máa ń náwó sí. Wọ́n ní ìgbà tó yá wọ́n ní bówó ṣe fìdí jọ́lẹ̀ nìyẹn o. Bá tiẹ̀ ṣe gbọ́ gan. Wọ́n ní ibi iṣẹ́ tó ń ṣe gan wọ́n ní wọ́n ti quit. Nǹkan tá a gbọ́ ni o. Èmi ò mọ̀ bóyá òótọ́ ni o. Tó bá jẹ́ lóòótọ́ ni gist tá a gbọ́ yẹn true. Wọ́n ní ó dàbí ẹni pé wọ́n quit iṣẹ́ wọn. Ṣùgbọ́n wọ́n ní àwọn business míì tó ń ṣe. Bá ṣe gbọ́ nìyẹn. Ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ní hòtẹ́ẹ̀lì wọn tó wà ní Kano ni wọ́n tà tí wọ́n fi wá invest sí Ifẹ̀. Ìyẹn investment tí kábíyèsí open. So àwa mọ̀ bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí return owó investment ẹ̀, but bá a tún ṣe gbọ́ wọ́n ní kò gba check ẹ̀ wọ́n ló fi sílẹ̀. Bóyá ó fi rányàn sí kábíyèsí ni o àmọ́ ṣé mọ̀ pé àbáwọn gbénú palace. So ẹ̀yin èèyàn lé wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló lágbára lára àǹtí wa, wọ́n ló ká àǹtí wa lára torí wọ́n ní àwọn yèyé mẹ́ta ní ìsìn wọn náà ń bẹ Queen Naomi ní fún forgiveness, especially gist tá a sọ fún yín nípa àwọn ẹ̀gbọ́n kábíyèsí àgbà tó jẹ́ para wọn ò yá tó jẹ́ pé Queen Naomi ló pray fún wọn tára wọn fi yá. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló ká àǹtí wa lára. Wọ́n láǹtí wa fẹ́ lè máa sunkún. Ipe wọ́n máa ń bẹ Queen Naomi kiri pé báwo náà ṣe máa bẹ Queen Naomi. Báwo ni wọ́n ṣe ní bẹ Queen Naomi? Ṣé ta bá ń jà bí ká kú ni? Ṣé o fẹ́ kí Queen Naomi díjú fún wọn kó má tọ́jú wọn ni àbí kó má gbàdúrà fún wọn? Ó rẹ pé gbogbo èèyàn máa dàbí ẹ̀yin ni. Ẹ̀yin tó jẹ́ pé ẹ dájú yìí. Ṣé o rẹ pé gbogbo èèyàn máa dàbí ẹ̀yin ni? Èèyàn Ọlọ́run ni Queen Naomi. Queen Naomi ò ní láti máa bá èèyàn kankan jà àbí kó máa fi nǹkan burúkú kó máa fi sọ nǹkan burúkú fún yàn. Anybody tó bá ṣẹ̀ wọ́n bó jẹ́ ọ̀tá wọn wá sì gbàdúrà fún. Bí Ọlọ́run ṣe rán wọn nìyẹn. Ọlọ́run ò dẹ̀ ní gba paná anointing tí Ọlọ́run fún wọn. A máa gbòòrò sí ni. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ àlẹ́gílì nìyẹn tán ní àǹtí wa ń pariwo lé àwọn yèyé mẹ́ta lórí. Ipe kò sí nǹkan tí ò sọ tán nínú palace yẹn. Bí a ṣe gbọ́ ni o àlẹ́gílì ni o. A ní ká mú gist wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Happy weekend to you. Gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà ní orílẹ̀-èdè ayé mo kí yín ní Happy Father's Day. Ẹ̀yin lẹ máa ṣe bàbá àwọn ọmọ yín o. Ẹ ní fi ọwọ́ yín báyìí ní fi gbé ọmọ sin ní agbára Ọlọ́run. I wish all the fathers all over the world Happy Father's Day. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ẹ ṣé lórí channel yìí Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè. Ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mu. Ọwọ́ yín ò ní kọ ìsàlẹ̀ àpò. Ní àṣẹ Ọlọ́run ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.